mo kí gbogbo wa pátápátá bẹ́ẹ̀ ni mo kí wa lọ́kùnrin mo kí wa lóbìnrin mo kí wa lọ́mọdé bẹ́ẹ̀ ni mo kí wa ní àgbà wípé a kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún pé ọdún àyàbò fún gbogbo wa o. Ṣé rí nǹkan tí mo fẹ́ sọ kí n tó sọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ báyìí pé gbogbo àwọn tí wọ́n sọ ọmọ nù ní Ìbàdàn ni o ní kí náà ń porúkọ ẹ ní Àbújá ni o all over Nigeria níbi tí wọ́n ti ń pín oúnjẹ tí wọ́n sọ ọmọ wọn nù tí wọ́n sọ aya nù tí wọ́n sọ ọkọ nù ẹ jẹ́ kí n kọ́kọ́ kí wọ́n pé Ọlọ́run á pẹ̀tù sí wọn nínú because kò ń ṣe nǹkan tó dùn mọ́yàn nínú mo fẹ́ lè máa sun ẹkún tí n bá wo fídíò yẹn báyìí máa fẹ́ mi máa sun ẹkún ni màá ní ìwọ Ọlọ́run ní ibi tí Nàìjíríà délé ni mo fẹ́ lè máa sun ẹkún pé bó ṣe ń gbé àwọn ọmọ kéékèèké yẹn ẹ má bínú pé a ò sọ̀rọ̀ látijọ́ ẹ̀ ní ẹ má bínú one or two things we are doing one or two things we are in Christmas season àbí season Christmas or season kìíní kan ṣáà season anything wọ́n àwọn ṣáà fi wájú àtiyọ̀ sí kí gbogbo ẹ̀ lè dùn ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ pé àwọn ògo ọjọ́ ọ̀la ló ń lọ yìí mo wò ó mo sunkún mo tún wò ó mo wá sunkún sínú mo tún wá wò ó pé kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú kí ni nǹkan tó ń bọ̀ wá ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú kì í ṣe ohun tó ṣẹlẹ̀ pé ó jẹ́ nǹkan tó dùn mọ́ wa nínú no kò ṣe nǹkan tó dùn mọ́ wa nínú rárá ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún ẹni tó bá ronú dáadáa a mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún yàn because àwọn ògo ọjọ́ ọ̀la dẹ̀ kú lọ pẹ́pẹ́pẹ́ lórí kíni lórí pé ìjọba ṣe nǹkan tó yẹ lórí pé ìjọba ò ṣe nǹkan tó yẹ kó ṣe. Because some people will say that, why are you blaming government? You don't have to blame government. You have to blame Oro Oriyomi Hamzat and Ami. No! We don't have to blame them. I know some people ẹ máa fẹ́ gbé ọ̀rọ̀ mi gba kíní but ẹ jẹ́ ká rò dáadáa. No, ẹ jẹ́ ká rò dáadáa. A lè sọ pé àwọn náà ò jẹ̀bi tiwọn o because ó yẹ kí wọ́n ní ọlọ́pàá tó pọ̀. Nígbà tí wọ́n ti mọ̀ yí pé ọlọ́pàá Nàìjíríà tẹ́ ẹ̀ bá tí ì fún wọn lówó wọn ò ní tẹ̀lé yín ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ yẹn because I don't want people to be saying yìí nìkan kìnìkan no nígbà yẹn ṣé wọn wá jẹ̀bi ni wọ́n jẹ̀bi lọ́nà yìí pé àwọn ọlọ́pàá wọn some people say that wọ́n pọ̀ ọlọ́pàá torí mò ń gbọ́ fúnni pé wọ́n pọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá yẹn ṣe ń bọ̀ why táwọn ọlọ́pàá ṣe máa bọ̀ since ẹ ti mọ̀ pé Nigeria police wọn lè ṣe nǹkan kan fún yín lọ́fẹ̀ẹ́ ìgbà tẹ́ ti ní program tẹ́ ti fẹ́ ṣe program yẹn lẹ́tì máa bójẹ́ 200,000 bójẹ́ 500,000 lẹ́ máa gbé fáwọn ọlọ́pàá kí wọ́n fi wá ṣaláàbò because mo mọ̀ yí pé tó bá jẹ́ pé ọlọ́pàá pọ̀ níbẹ̀ yẹn jọ náà nǹkan tó ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀ kì í ṣe pé àwọn ibi tó kò dùn yẹn o but àwọn àgbàlagbà làwọn tó kún bẹ̀ yẹn náà kì í ṣe pé kò dùn yẹn má ṣe mọ̀ pé yẹn ṣáwọn ò ṣe yẹn náà èèyàn ni wọ́n ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké tó ń bọ̀ wá di àgbàlagbà lọ́jọ́ iwájú àwọn àgbàlagbà how many years lẹ́kùn ta ní pátápátá ẹlòmíà ní 40 years more ẹlòmíà ní 50 years more ẹlòmíà ní 30 years more ẹlòmíà ní 20 years more ẹlòmíà ní 10 years more ẹ wá wo àwọn ọmọ tó ṣì ní bíi 60 years more wọ́n wá gbé wọn gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ wọ́n wá gbé wọn lọ́n gbé wọn gbàbí kan mọ́ ní wọ́n lọ́hùn. Normally we have to blame Oriyomi Hamzat and Naomi. Yes, you have to blame them, but we don't have to blame them too much like that because we put all the blame on the government. Yeah.
níbi ní sọ òde sọ pé òun ṣe pàtí o fẹ́ hàn nǹkan fún yàn áwọ̀ pé ta ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ who wan collect am for your hand nobody go collect am for your hand because wọ́n náà ní tó wọ́n náà ní sẹ́kù even though bọ́n tiẹ̀ náà ní sẹ́kù gan nǹkan tó ń jẹ ó tẹ́ wọn lọ́rùn nǹkan tó ń rí tẹ́ wọn lọ́rùn nǹkan tó ń rí tẹ́ wọn lọ́rùn tó bá jẹ́ pé àwọn people yìí ti ṣe nǹkan tó yẹ kó ṣe ni tẹ́tí mọ̀ pé àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí mo ṣe ń tẹnu mọ́ àwọn ọlọ́pàá Nàìjíríà you know they need money everything about money ni wọ́n ẹ ti fún wọn lówó wá ti wá síbẹ̀ yẹn wá ti wá surround yín nǹkan tó ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣùgbọ́n mo wá tún wá rí fídíò kan láàárọ̀ yìí lórí TVC Nigeria TVC news mo rí tí àwọn obìnrin pariwo pé kán forí Yomi Hamzat ilẹ̀ o kán fi Naomi ilẹ̀ o wọ́n ní ó ti le tó wọn ó ti le tó bẹ́yẹn ni why government put their blame on people. Government they don't want to take the responsibility of what happened on that day. But they want to blame the problem. Àbí kíní kan ṣá wọ́n ṣàfẹ́ blame ẹ̀ lórí àwọn people yìí. Must we do that? Ẹgbẹ́ ìpínlẹ̀ fún wa. Wọ́n ní. Ẹ máa gbọ́ báwọn woman yẹn ṣe ń pariwo. Because a gbọ́ pé wọ́n ti arrest sórí Yomi Hamzat àti Naomi a gbọ́ pé ni o wọ́n ti arrest wọn àdèlè sọ pé TVC ń parọ́ TVC Nigeria ní ìsìnkú wọn ń parọ́ when they see it they see it. At least they can still call them as interrogate àbí kí lè máa ń pè yìnbó yìnyín torí mi tẹ̀fẹ́ sí yìnbó mi fẹ́ gbé yìnbó rárá. Wọ́n lè interrogate wọn kán béèrè nǹkan lọ́wọ́ wọn òkè báwo lè ṣẹlẹ̀ àti bí màá yẹn náà ṣe ṣàlàyé tipẹ́ náà. Now wọ́n ní wọ́n ti arrest wọn gẹ́gẹ́ mo ṣe ń sọ lọ. Ṣé yẹ kí gọ́ọ̀mẹ̀ntì blame nǹkan tó yẹ kán ṣe responsibility wọn ṣe yẹ kán blame ẹ̀ lórí àwọn èèyàn. Now àwọn Oriyomi Hamzat tí wọ́n ti arrest àti Naomi ẹ wá gbọ́ bí àwọn èèyàn ṣe ń pariwo pé kán bá wọn fi wọ́n lẹ̀ o kán fi wọ́n lẹ̀ o. kẹ́yìn náà gbọ́. ṣe ti gbọ́ bẹ́yẹn wọ́n ní kán forí Yomi sílẹ̀ pé oore ló ṣì àwọn now gọ́ọ̀mẹ̀ntì wọ́n fẹ́ turn upside down mọ́ wọn lọ́wọ́ pé kí ni when the government fails to do their own responsibility àwọn individual wa ní òkè jẹ́ káwọn ṣe táwọn lè ṣe now this thing happen gẹ́gẹ́ mo ṣe sọ síwájú kò sẹ́ni tó dùn mọ́ nínú o kò sẹ́ni tó dùn mọ́ nínú because téèyàn bá sọ mọ̀ náà mọ̀ pé yes iná jó òun káwọn má jẹ́ kí iná mọ́ jó wa àwọn tí iná mọ́ dẹ̀ ti jó kọ́ náà bá wa bu òróró tura síbẹ̀. now nígbà tẹ arrest wọn nísìn at least ẹ tẹ̀ ṣe kọ́kọ́ pé wọn náà ẹ interview wọn ẹ béèrè one or two things lọ́wọ́ wọn normally náà lè ti interview wọn àdúnà but nǹkan tó fi lè mọ káwọn obìnrin yìí bọ́ ọ̀tọ̀ ó mìíràn pé wọ́n ti arrest wọn nìyẹn kì í ṣe pé wọ́n tún interview wọn mọ́ because tó máa jẹ́ pé gọ́fìmẹ̀ntì ṣe nǹkan tó yẹ kó ṣe mò ń tẹnu mọ́ nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ now oúnjẹ ó wọ́n nílùú everything
everything ló wọ́n. Àwọn èèyàn wá rí opportunity láti sọ pé jẹ́ kí n lọ gbé kinní, jẹ́ kí n lọ gba ọ̀fẹ́ oúnjẹ kí n jẹ. Ẹ wá láwọn èèyàn ní bẹ́ẹ̀ mọ́. Àwọn èèyàn máa bẹ́ẹ̀ mọ́. Ṣé tán ti ń ta òróró 1 litre tí mo gbọ́ tán náà ń tà ní 5,000 mo ní kíni? Wọ́n ní ìyẹn pé 5,000 naira náà tà mo ní òróró 1 litre fún kíni? Ọwọ́ ara ẹni tó fẹ́ fún wọn ní ìrìkà ráìsì kọ̀ọ̀kan even though kó jágolo kan àwọn míì á gbà. Tó yẹ kí gọ́fìmẹ̀ntì kò sí nǹkan tó cost Nigeria government láti sọ wípé kí wọ́n máa fún àwọn ọmọ kéékèèké yẹn lówó. Tí wọ́n bá ń fún àwọn ọmọ kéékèèké yẹn lówó ní every month, nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ because ẹlòmíì á ra oúnjẹ sílé fáwọn ọmọ ẹ̀, á ra aṣọ fáwọn ọmọ ẹ̀ even though bọ́ọ̀ tí ẹ̀ yó ṣùgbọ́n wọn ò ní tọrọ jẹ, wọn ò ní lójú kòkòrò. Tó oúnjẹ bá wà nínú everything wà okay, nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká blame gbogbo ẹ̀ lórí government. We have already been compared Tinubu government with Buhari government. People have been saying that Buhari government is better than Tinubu government, which is true. President wa nǹkan tó mọ̀ ní pé kó ṣáà ti mọ bówó ṣàṣe máa wọlé. There's one video kan tí guy kan ṣe tó ní yí pé Tinubu o ipe òun náà fẹ́ kówó jẹ ní o, ipe ọmọ ẹ̀ náà fẹ́ jẹ gọ́vnà Lagos State, ipe ìyàwó ẹ̀ náà, ipe ọmọ ẹ̀ náà, ipe ẹ̀sìn Tinubu kú ni. Nǹkan tí Tinubu wá ṣe ń bẹ̀ nìyẹn. You should blame everything on government. Àti ẹ̀tún wò pé okay tí Tinubu bá débẹ̀ bọ́dà tí Buhari tó tì Tinubu máa ṣí. No, kò ṣí. Wọ́n ní kàkà kó sàn lọ́mọ ara ìyá jẹ́ wọ́n fi gbogbo ọmọ ẹ̀ bóbìnrin lọ́rọ̀ Tinubu. Tinubu is just there to make him own, to mark record that okay, he's there, he's ex-president. Nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀ nìyẹn because tó bá kúrò bẹ̀ becoming àbí bìkó ẹ̀sìn ni becoming ẹ̀sìn. Gọ́fìmẹ̀ntì ló yẹ kó ṣe nǹkan tó yẹ kó ṣe, kì í ṣe àwọn aráàlú. Kó tó lè ráràlú tó máa ṣe nǹkan bíbá no, you just have to go and donate to àwọn charity home ló kàn máa gbé nǹkan tó bá fẹ́ gbé lọ. Wọn ò ní ṣe bí àwọn ṣe ṣe. Ká ti wá sọ pé Nàìjíríà we don't organize anything, kò sí nǹkan tá a mọ̀ organize láyé wa kán lọ́ọ́ ṣàánú wa. At least àwọn tó ṣiṣẹ́ yẹn náà wọ́n á ṣe kí ni wọ́n á organize nǹkan tó ṣe, wọ́n á pe àwọn ọlọ́pàá tó yẹ kán pé wọ́n á fún wọn lówó tó yẹ kán fún wọn bó tẹ̀ jẹ́ kán bribe wọn ni. I'm not siding on them. I'm not siding on Oriyomi Hamzat and Naomi. No. Mi ò side lẹ́yìn anybody. But what we have to say is that we have to blame the government. We have to blame the government. Mo tẹnu mọ́ because mo mọ̀ nǹkan tí mò ń sọ ni. Government ní Nigeria government ní owó láti lè máa fún àwọn èèyàn at least ó kéré jù ní o, at least ó kéré jù kí tẹ̀ mọ́ sọ. Yes, let me just put like at least ó kéré jù 5,000 every month. Nigeria government ní agbára láti lè máa fún wọn. But ṣùgbọ́n kàkà kan máa fún wọn kọ́ ebi náà fi ń pa àwọn ọmọ yẹn. School go is zero. It's zero. Ṣẹ́ni bí nǹkan tí Tinubu kan ṣe is just doing it like bẹ́yẹn bó ṣe máa ń pè ní common flag. He's doing something so that we be saying okay it's working but it's packing. Ẹja filẹ̀ bẹ́yẹn ó ti yé yín bẹ́yẹn. It's packing a lot. But tó bá ti ṣe kékeré báyìí ni ń ṣiṣẹ́. Ń ṣiṣẹ́ náà àbí. Nígbà téèyàn tí pọ̀ ọdún kan tó ti lọ síbi 33 country. Ó ń ṣiṣẹ́ tòótọ́. Àwọn obìnrin yìí náà mọ̀ wípé àwọn náà ní ẹ̀bi. Ọ̀rọ̀ ẹ̀bi náà dẹ̀ ní náà ni pé a máa blame lórí gọ́fìmẹ̀ntì náà ni. Because táwọn obìnrin yẹn bá rówó tán fi jẹun tọkọ wọn ṣiṣẹ́ tán rówó tán fi jẹun wọn ò ní máa rush ara wọn débi pé wọn máa ju ọmọ gbórí fẹ́ǹsì máa gbé ọmọ wọnú kinní pé ó yá ẹ ju ọmọ ìwọlé kọ́ ọmọ bọ́ síwájú kó lè bọ́ síwájú kó lè bọ́ síwájú. Àwọn náà ní ẹ̀bi tiwọn ṣùgbọ́n ẹ̀bi tiwọn orí gọ́fìmẹ̀ntì náà máa dá lé.
ẹ já sọ tọrọ fúnra wa àwọn náà lẹ́bi tiwọn gẹ́gẹ́ mo ṣe sọ síwájú ẹ̀yin tẹ́ ń gbé ọmọ òkókó lọ gba oúnjẹ ọmọ oṣù méjì ọmọ oṣù kan ọmọ 3 years ọmọ kìíní kan years because mo gbọ́ pé àwọn kan sọ pé àwọn míì wọ́n ní láti wọ mọ́tò bíi 5,000 àbí 6,000 wá láti ibi tán wà sí ibẹ̀ yẹn torí pé wọ́n tún fẹ́ fún wọn ní scholarship. For how long are we going to do this? ṣe rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí pé ìyàn tí ń mú ní nàìjíríà ẹ̀kan tí ìfura ni ó yẹ kẹ́ ẹ ti fura by now ó yẹ kí everybody ti mọ̀ ní nàìjíríà pé no there's something wrong in that country now. Some people just look it like kò sí nǹkan kan tó ń ṣe nǹkan mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹ wò ẹ má jẹ́ n parọ́ fún yín tí nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò bá wá nǹkan ṣe sí àwọn èèyàn máa para wọn á máa jẹ bẹ́ẹ̀ ni take it or you leave it. I don't even want you to take it but very soon ẹ máa gbọ́ nínú news nígbà tí ò sí nǹkan tó fẹ́ jẹ. Nigeria for you nìyẹn o one Nigeria nìyẹn o. There's one Pastor Nasiri ó ní ìjọba Tinubu ó ní àwọn tó máa kú ní ìjọba Tinubu pé ẹ̀ ní rírú ẹ̀ rí pé ìjọba Tinubu ni èrò ti máa kú jù tẹ́ bá rántí dáadáa fídíò yẹn ti pẹ́ díẹ̀ ó ní ìjọba Tinubu yìí àwọn èèyàn máa kú tẹ́ máa sọ pé kí ló ń ṣẹlẹ̀ ṣé kò tí ń ṣẹlẹ̀ èwo tó ti kú bí ọ̀nà bíi stéètì bíi 3 àbí 4 kọ́ ni torí pé wọ́n fẹ́ gbóúnjẹ ọ̀fẹ́ ṣé wọ́n tí wọ́n á kú báyìí mi ò lè sọ bóyá bàbá yín bọ́ta ó àdírẹ́sì àbí ó àdírẹ́sì kò sí tó kàn mí but what you are saying is that we blame the government about to the lempe anything that happen in that country we blame the government ṣé àwọn ọmọ tó ń rí owó oúnjẹ jẹ tí màá bẹ̀rẹ̀ ní oúnjẹ jẹ tí ó lè má yó but at least ó wà òkè láyé ara wọn they will not go outside and take anything from anybody. ẹ wá wò bí àwọn gọjọ́ ọ̀la ṣe ń kú ẹni tó bá jorí àwọn ni òní tí ó bá tiẹ̀ yọ mi lójú á tara ìtara bí amú aṣọ onítọ̀hún tó bá rí àwọn ọmọ yìí máa kan ṣe ló gbé ọmọ yẹn sórí ọ̀kadà ó wá kó tó gbọ́mọ yẹn sórí ọ̀kadà nìkan wá gbọ́mọ yẹn dáná ó wá bọ́ ẹ̀wù ẹ̀ ló wọ̀ sí ọmọ yẹn lọ́rùn tó gbé sórí ọ̀kadà ọmọ yẹn ti kú ọmọ yẹn tá bá máa wọ ọmọ yẹn máa lọ bí 10 years. ṣùtò ó lè bí mi tó bá máa bí mi kò lè gbàgbé tó ti bí tẹ́lẹ̀ kò lè ever gbàgbé láyé ní tó ti bí gan ò lè tó 10 years immediately tó ṣẹ̀ bí kò lè tó 10 years ó máa tún take process kan ọmọ yẹn tó pé 10 years. This is the time that people should come outside and fight for their rights. People should come outside and fight for their rights. Àwọn obìnrin náà because gómìnà tí ọ̀rọ̀ yẹn ṣe làwọn obìnrin kan sọ pé àwọn làwọn ṣe kinní kan àwọn làwọn fi ìwà àwọn ara ṣe pé kó kọ́ mi ló jẹ́ kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Fine àwọn náà sọ tiwọn because wọ́n mọ̀ pé àwọn làwọn jẹ̀bi àwọn làwọn ò ní sùúrù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ṣe nǹkan tó yẹ kán ṣe ni wọn ò ní ìdàtí lọ síbẹ̀ débi kí wọ́n máa jẹ̀bi débi kí wọ́n máa ní sùúrù. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn Oriyomi Hamzat náà ṣe nǹkan tó yẹ kán ṣe ni nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ sí wọn náà they arrest them and they say they should release them. Because àwọn ìyá yẹn náà mọ̀ pé àwọn làwọn jẹ̀bi ọ̀rọ̀. Gbọ́dọ̀ kì tó ṣàwọn ló tún jẹ̀bi ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ló tún jẹ̀bi ọ̀rọ̀. Pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ iṣẹ́ oore òní máa fẹ́ sú àwọn èèyàn láti ṣe. Let me put it like this. People should stop doing all those things they are doing. Àwọn nǹkan tó cause wàhálà yìí people should stop doing it. Because when this happen, government will blame everything on you. Bọ́n ṣe fáwọn Oriyomi Hamzat ní ìsìn àti Naomi. Bẹ́ẹ̀ ni. Government máa blame ẹ̀ lórí wọn ni
wọ́n ti gbàgbé pé right àwọn ni láti ṣe. Kò ń ṣe nǹkan tó dùn mọ́ ni nínú rárá kí àwọn ọjọ́la máa kú, ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Àwọn Boko Haram ń pa tiwọn, àwọn bandi ń pa tiwọn, àwọn gbogbo wọn ń pa tiwọn. Ṣé mo sọ mo ní àwọn bandi tó ń ṣiṣẹ́, mo ní ẹ rí i pé wọn kì í pa àwọn àgbàlagbà, àwọn tó máa ń pa láti 30, 40 wá sísàlẹ̀, àwọn tó ń pa nìyẹn. When all these things happen, ọmọ inú wọn tí wọn máa dùn sí ni, thank God that they are reducing again, nǹkan tí inú wọn máa dùn sí nìyẹn. And we say we should leave, we should separate the countries. Some people say, no, you have to stay in one Nigeria. Oh, you want to stay in one Nigeria that's meje. Huh? When one Nigeria is not working, let's leave. Let everybody go on their own. Everybody should go. Why are you forcing us in one Nigeria? Why are you forcing us? One Nigeria, you then force you say, only I want to go to Lanku, kilo day. Ṣé bá ṣe máa wò náà lè tá ní sàn kankan? Kí ló dé tí àwọn ènìyàn yóò jáde síta kí wọ́n sọ pé ìjọba ìwọ ló fa gbogbo nǹkan tó wà lẹ́yìn? Tó bá jẹ́ pé ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe, nǹkan tó ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀ sáwọn. Ṣùgbọ́n kàkà kí ni ìjọba ń ṣe? Ìjọba kan ṣe nǹkan tó wù wọ́n ni. Ẹ wá ẹ lọ arrest àwọn ẹni ẹlẹ́ni. Pé kí ló ń ṣẹlẹ̀? Ẹ rí pé àwọn ìyá yẹn ní ìsàwọn náà ti ń jáde síta pé kán fi wọ́n lẹ̀, abẹ́ ẹ̀ tí ì gbọ́ ni. Kán fi Oriyomi Hamzat lẹ̀ o. Because wọ́n mọ̀ wípé Oriyomi Hamzat bó ṣe wà yẹn, wọ́n á sì tún pín kankan fáwọn kọ̀ọ̀kan. Á ṣe àwọn ìyá arúgbó tó ń fún lówó tó ń ṣe gbá kan. Wọ́n á sì tún ṣe kíni, wọ́n á tún benefit bẹ́ẹ̀. Ìgbà tó dẹ̀ ti mú ní ìṣàwọn yẹn máa benefit báyìí. Òun rèé náà. Ṣé ẹ rí? Báwo obìnrin ṣe wà yìí, ara wọn àwọn míì tọmọ wọn kú lára wọn máa wà ń bẹ̀. Ṣé ẹ gbọ́? Ṣé ẹ gbọ́? Oore ló ṣe, oore ti ń di bí báyìí. Ṣé ti gbọ́ báyẹn? Kí wọ́n fi lẹ̀, oore ló ṣe. A sì tún ṣoore fáwọn míì. I will just say that maybe if they want to do this thing next time, maybe they should organize everything very well, because if you don't organize very well, is what happened is going to happen again. Ṣé bá organize nǹkan tó yẹ ká organize dáadáa? Ṣé bá fẹ́ ṣe ń jọ mí fún nǹkan táwọn kan bá fẹ́ ṣe ń jọ mí gan máa kọ́kọ́ yí àpò wọn wò ná. Wọ́n á kọ́kọ́ check back, wọ́n á look back, wọ́n á wò pé okay, so that what happened won't happen again. Ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi o, mi lè parọ́. Kí Ọlọ́run Elédùmarè kó bá wa dé àwọn òbí lọ́kàn, kó bá wa rọ àwọn òbí yẹn nínú, kó bá wa tù wọ́n nínú, kó bá wa tù wọ́n ní ọkàn. Kí nǹkan tó ṣẹlẹ̀ má tún ṣẹlẹ̀ mọ́. Because àwọn òbí yẹn nísìnyí, ẹlòmíì àti ra aṣọ ọdún fọ́mọ ẹ o. Ẹlòmíì àti ra bàtà ọdún torí scholarship lẹlòmíì fi wá síbẹ̀. Ọ̀nà bá wa rọ̀ wọ́n lọ́kàn o. Ọdún ayọ̀ ní gbogbo wa máa ṣe o. A ò ní ṣe ọdún ìbànújẹ́ mọ́ o. A ò dẹ̀ ní rí ìbànújẹ́ mọ́ o. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá mọ́ o. Ṣùgbọ́n let the government do the right thing, so that this thing will not repeat in he or ya o himself again. Ìbànújẹ́ yẹn pọ̀. Ó ti pọ̀ jù ní December, ó ti pọ̀ jù. Kò síbi tí ò sí o. Ṣùgbọ́n ti Nàìjíríà ti worst jù. Ó ti pọ̀ jù. A máa ṣọdún ayọ̀ o. Ṣé wàá rọ́dún tuntun táwọn wò lọ́kàn ẹ̀? Àkú wọnú ẹ̀ pẹ̀lú ayọ̀ àti ìdùnnú àti àlàáfíà àti ẹ̀mí gígùn àti ojú rere àti àánú àti ìgbéga àti ìfọkànbalẹ̀ àìkúbálẹ̀ ọ̀rọ̀. A ò ní ṣàìsàn.
wọn ò ní ṣe lẹ́yìn wa. A tún wá wọnú ọdún tuntun yìí, a ó tún parí ẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Torí ẹ̀ lẹ́yìn àgbà fi máa sọ pé àṣọdúnmọ́dún ni ohun àṣọdúnmọ́dún, aṣọ́ròmọ́ aṣọ́ṣuróṣù ní kíní kan aṣọ́ṣuróṣù, èmi náà ti ń gbà so bó ṣe máa jẹ́ nìyẹn. Ọdún ayọ̀ la ó ṣe o. Ìyàwó ní gbọ́bi sí àwọn ènìyàn wa, àwọn náà dẹ̀ ní gbọ́bi sí wa, ẹ̀dà nílé ní lóko ní lájò níbikíbi tá a bá wà. Ààbò Elédùmarè, ọba kọ́dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, ààbò ẹ̀ a máa ṣe kíni, a máa ṣaláàbò lórí wa. Ààbò ẹ̀ a máa dájú lórí wa. Ibi ò ní bá wa o. Ẹ bá wa sọ fún wọn pé kan Nfi Ehonu Hamzat àti Naomi ńlẹ̀, wọ́n ti ṣe kíni, they have learned in the hard way. Gẹ́gẹ́ bí very dark man ṣe máa ń sọ, you gotta learn in the hard way. So they have learned in the hard way, so they should just let them be. You put all the blame on government, okay? So ẹ ṣé àdúpẹ́, títí dìgbà tí a ó tún máa pàdé. Ẹ̀mí ọmọ yín, àbúrò yín náà ni mo kí yín pé ó dàbọ̀.